tó mo kí wa ẹ káalẹ́ àkú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni àkú ọjọ́ mẹ́ta. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó mọ̀ mí, ọba tó mọ̀ mí. Ìjírèǹde ayé gan ran tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ̀dànù ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Afẹ́nifẹ́re, mo ṣèbà fún gbogbo ajúnilọ pátápátá. Ẹ̀yin ìyá ìbà ni mo ṣe. Jojú ẹyẹ rẹ mọ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ẹyẹ rẹ mọ ẹyẹ rẹ kò fòrà gàjìkì tó jojú ọmọ bí kìrìkìrì ni mo ṣe pè yín lẹ́yẹ rẹ mọ nítorí sí lájọ payá jẹ́ sí lájọ payẹlẹ múlẹ̀ sí lájọ sọpá ní ìdálẹ̀ ara ìdálẹ̀ yẹn mọ́ dálẹ̀ mi ò kẹjẹ ojú mi ṣe. Mo ti ń bá dáwọ́lé kò yọrí sí rere, gbogbo tẹ́yìn olólùfẹ́ wa bá dáwọ́lé yóò yọrí sí rere láṣẹ Ọlọ́run. Àṣírí kan ni mo fẹ́ mú wá lénìí. Àṣírí yìí àṣírí rírí ṣe ni, ó dáa púpọ̀ pàápàá jùlọ fún ẹni tó ń du nǹkan, ẹni tó ń wá iṣẹ́, ẹni tó ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́, tó ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́. Ṣé rí ní ilẹ̀ Yorùbá mo fẹ́ sọ pé sàṣàlà àṣírí tí ò sí. Mo fẹ́ sọ pé sàṣàlà àṣírí tí ò sí. Ìdí ni pé àṣírí kan ń bọ̀ lójú ọ̀nà, ń bọ̀ dẹ̀dẹ̀, mo ń rò kí n tó fi, mo fẹ́ rò dáadáa kí n tó fi sílẹ̀ ni. Bàbá tí èmi gba àṣírí lọ́wọ́ ẹ̀, ìgbà tí mo dọ́dọ̀ wọn, ẹnìkan wá sọ́dọ̀ wọn wá dúpẹ́. Bàbá wa ń ṣàlàyé fún mi pé ọmọ mi ká ṣe jẹ́jẹ́ ni o. Ilé ayé yìí ò gbà kéèyàn ṣe jẹ́jẹ́. Oògùn wo lo ní? Agbára wo lo ní tí ń gùn ọ́ tó jẹ́ pé tó bá ṣe báyìí nítògùn tí ò lópin náà ń pè lóògùn. Ẹni tí ò bá dóko bá bẹ́ẹ̀ nìkan rí yóò ní kó sòkò tó dàbí ti bàbá òun. Irọ́ sì ni. Gbogbo ọmọ Yorùbá lè máa ń pè lólóògùn, gbogbo ọmọ Yorùbá pátápátá ń lo lóògùn àfi tá ilẹ̀ ẹni tí ò bá rìn ní ìlànà rẹ̀ lókù. Torí kò sí bí wọ́n ṣe tú ilé kéèyàn ló ń jẹ́ àáfàá títí tí wọ́n wá fi tú lórí ìran ẹ̀kẹta kẹrin sẹ́yìn, olóògùn ni. Bóyá ló ń jẹ́ pásítọ̀ tàbí jẹ́ wòlíì tí tó wù kéèyàn jẹ́ tó bá ti jẹ́ ọmọ Yorùbá o, tí wọ́n bá tú dé ìran kìíní ìkejì ìkẹta, olóògùn ni ló ṣẹ̀dá ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ dákun, sóògùn lẹ́wà máa fi ṣe kínní nítògùn tí ò lópin. Níbi táwọn kan ti ń dè láwọn kan ti ń tú. Mo ṣèbà fún gbogbo ajúnilọ pátápátá o, ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbò oyún inú bàṣẹ́ ẹ̀dí ẹjẹ́ ojú mi ṣe, ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o. Àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lénìí, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ó wúlò púpọ̀ fún gbogbo àwa tí a wà ní ipò kan táwa ń fẹ́ ká tún súnmọ́ wájú sí i. Ẹnu iṣẹ́ tí mo wà yìí ó yẹ kí promotion ti dé. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, iṣẹ́ tó dáa púpọ̀ ni, iṣẹ́ tó dáa. Ní tí mo wá ń sọ pé bàbá yẹn ń sọ kí n tó gbàgbé, bàbá yẹn ní obìnrin tí mo pàdé ó ké gbàjarè wá sọ́dọ̀ òun ni. Ó ké gbàjarè lọ ibi tó ti ń ṣiṣẹ́, ọ̀gá ibẹ̀ tí ó ti ń ṣiṣẹ́ yẹn, tó ti ń ṣe iṣẹ́, ọ̀gá ilé iṣẹ́ yẹn, ẹni tó jẹ́ mọ́níjà ilé iṣẹ́ yẹn, ó fẹ́ máa bá láṣepọ̀. Obìnrin rẹ̀ ló wò lè ṣe torí pé òun ti búra fún ọkọ òun. Wọ́n ti fà bí ó ti ń tó bí ọdún kan tó láwọn ti jọ wà lẹ́nu ẹ̀ tó ń sọ pé òun ò lè ṣe. Ó ti invite ní láìmọye ìgbà táwọn pàdé níbì kan tó pé òun declare fún pé òun ò lè ṣe. Ó ní bóun ṣe rí tí wọ́n mú sack letter wá ní ṣe rí Yorùbá gbọ́n púpọ̀ o. Ẹlòmíà ní ìpèsè lásán, ẹnìkan bí mẹ́rin nǹkan kan lábẹ́ aṣọ, mo á fún ní ìpèsè kan pé kó lọ sí, ó ní ìpèsè lásán kọ́ lòun fẹ́, àní kì í ṣe ìpèsè lòun fẹ́, oògùn tóun ó ṣe mo ní lọ́gbìyànjú ìpèsè yẹn wò. So ó ní nítorí ẹ̀ òun wá ṣe ẹ̀ṣẹ̀ kékeré kan ní ibi iṣẹ́. Àwọn tí wọ́n mọ nǹkan tó ti wà láàrin àwọn tẹ́lẹ̀ táwọn ń fà, mọ́níjà yẹn wá ti torí ẹ̀ ó sì dá òun dúró. Òun wá fẹ́ kí wọ́n yọ mọ́níjà yẹn níṣẹ́, òun fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kan yọ níṣẹ́. Òun ò sì kà ní tó ṣe fóun lòun fẹ́ dá owó yẹn lòun fẹ́ dá fún padà. Bàbá lòun ní wọ́n yọ. Ṣé lóòótọ́ ni ń tọ́ sọ pé ó ṣe ìtìtorí pé kò gbà kó máa bóun sùn ló ṣe dọ́ dúró ní bẹ́ẹ̀ ni ó competition mọ́ lókè. Bàbá ní
ìpèsè tí mò ń wò èmi bá kíní yẹ lọ́wọ́ wọn pé ìpèsè tí mò ń wò yìí tán bá fẹ́ yọ yàn ṣẹ́ téèyàn bá kọjá àyè rẹ̀ bó wà ní ipò gíga wọn yọ kú nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ níbi tí tẹnìkan pín sí tẹnìkan tẹlòmíì ti bẹ̀rẹ̀ ẹ wò bàbá tó tí wọ́n wá báyìí oko ibì kan lọ́rẹ̀ ni o ní ọ̀rẹ́ oko ibì kan ní ọ̀rẹ́ ni ẹni tí wọ́n ṣaṣẹ́ sí wà lẹ́kọ̀ọ́ torí àwọn tó máa ń sọ pé kò sóògùn kò sóògùn kò sóògùn mi ì rí yín dálẹ́bi torí pé ẹ ti gbìyànjú ẹ rí kínílẹ̀ yìí náà ti ń sọ pé kò sóògùn oògùn wà o gbogbo èdè o oògùn wà o tí o bá ti béèrè tí ń jẹ́ pàdé tàbí ìwọ gangan o nílò àwọn ìgbésẹ̀ kan láti gbé ṣáájú nǹkan tó wù ọ́ láti ṣe òun ni kó o gbé mo sì máa ń sọ gbogbo nǹkan pẹ̀lú ìgbà àti àkókò nǹkan mẹ́ta lẹ gbọ́dọ̀ fi sílẹ̀ àdúrà ìgbìyànjú àti iṣẹ́ tẹ́ ń ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ gbọ́dọ̀ kó pọ̀ kẹsì jẹ́ kínú yín mọ́ kẹsì kò fún sára àṣìṣe Ọlọ́run ní padà ní ẹ̀yìn wa mi sọ̀rọ̀ lọ bí ìpèsè ń torí àwọn ṣìkàṣìkà tí a fi ń dé ipò gíga tá a fi ń du ipò yẹn tó fẹ́ ìgbéga ni tí mo mú wálé ní kí ló bá mi wá ẹyẹ ẹtù ẹ pa ẹyẹ ẹtù yìí ẹ wá kó gbogbo òfun ẹ kó sínú ìsásùn tàbí ìkòkò tẹ́ fẹ́ fi jó ẹ gé orí àti ẹsẹ̀ ẹ gé sí ẹ wá yọ ẹ̀wà agolo kan ẹ̀wà tó ń jẹ funfun yẹn ẹ dà sí aláìsí agolo kan ẹ dà sí àgbàdo agolo kan ẹ dà sí ọkà bàbà agolo kan ẹ dà sí ọkà bàbà funfun agolo kan ẹ dà sí ewé àjàdá rẹ lókùtọ ẹ kò lé lórí ẹ wá fi àtàrí kan lé ẹ jó tẹ́ bá ti jó ẹ pò mọ́ ọṣẹ kẹ́ máa fi ọṣẹ ìwẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run bí idán ni wàláhì bí idán ni bí idán aláǹtakùn yóò sì máa takùn yóò máa takùn Prince Ọlọ́gbẹ́ni Adéwálé Táíwò lórúkọ tèmi aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí 09072793348 08061408254 07083907513 nọ́mbà yìí kò lọ mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtúnṣe rí gbà padà adúpẹ́ mo máa ń sọ tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mọ́ pè wá lórí fóònù tó yẹ fẹ́ béèrè ni ẹ mọ́ pè wá lórí fóònù ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp tá a bá tètè reply yín a máa reply yín tẹ́ bá rí pé a tètè reply yín ẹ tún ṣe àìsí abẹ́ tí yóò tún gbé wá sókè láti lè rí ẹ mọ̀ àwa náà tá a níṣẹ́ tá à ń ṣe so ká tó wá sọ pé kínní Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa ẹ bá wa ṣí orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ní pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV ẹ bá wa ṣí program wa Ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa bẹ́ẹ̀ ṣe ń wò mí lágbára lọ́wọ́ Ọlọ́run ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ gbogbo mo ń sọ àwọn àṣírí tá a bá ń fi sílẹ̀ à ń fi sílẹ̀ fún àwọn ojúlówó àwọn ọmọ Yorùbá ni ò tí wọ́n mọ iyì rẹ̀ nígbà tí nǹkan bá dàrú tán ẹlòmíì ó tó mọ̀ pé ó yẹ kó òun ó sáré àsìkò tí nǹkan ń dùn tó yẹ kó o sáré ò sáré tó wá di pé nǹkan wá dàrú tán ló ẹsẹ̀ wá máa sáré ó wà máa expect pé nǹkan tó dàrú yẹ kí nǹkan yẹn kó ṣe ní ìjọ́ kan ṣoṣo kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o bó o bá ṣe ń gbìyànjú tó rí pé nǹkan ń dùn náà ni kò tẹra mọ́ ìgbìyànjú àsìkò ìgbà náà ló nílò gbìyànjú jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ pé tọkọ-tìyàwó tọ́wọ́n pa àwọn nífẹ̀ẹ́ ara àwọn dáadáa ọkọ ló nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kò fẹ́ kí ìyàwó òun fi ń lẹ̀ kò sí nǹkan tó burú nu pé kó fàdúrà tí kó fi gbìyànjú kún ìyàwó ni ò fẹ́ kọ́kọ́ òun ó fi ń lẹ̀ òun ò fẹ́ kí ilé àwọn dàrú káwọn lè jọ mójútó ọmọ táwọn jọ bíi kò sí nǹkan tó burú nu kóbìnrin kó fi gbìyànjú kún torí pé iye tó ná pé kó má dàrú kò tó nǹkan tí wàá ná ńgbà tó bá dàrú tó wá lè gbìyànjú kó má tún bọ́ sí i Ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa ìní kẹ́ ẹ sàsọ́kọ ọlọ́kọ o ìní kẹ́ ẹ sàṣìyàwó ńyàwó o ní tó jẹ́ ti tiẹ̀ ó ní kó o mójútó Ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa mú kí wa o. Ọmọ Gíẹ̀sì TV
ọmọ gí Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní Facebook ẹ follow page wa Ọlọ́run Elédùmarè yóò wà pẹ̀lú wa mo kí wa ẹ ṣé o.